nípa ti èmi lọ́kàn yìí ẹ má bínú mo sì ń bẹ̀bẹ̀ mo dẹ̀ máa bẹ̀bẹ̀ ni ṣe rí ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ ìfẹ́ tẹ ní sí mi ti pọ̀ jù ṣe rí nípa èyí tí mo lọ sí beach tí mo lọ ṣe yẹn revolution ni o mi ò déédéé lọ Ọlọ́run ló ní kí n lọ pẹ̀lú ìmísí kò jàlá kò jọ ìṣípayá mo dẹ̀ ní òkè no problem máa lọ nítorí ẹni yìí ti ṣe mi lóore ó ṣe jẹ́ mi ni wọ́n á fẹ́ rán pé kí n lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ nígbà tí ó ṣe mí lóore tó la ẹ̀mí mi lọ. ẹni jọ́tẹ̀ wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ní bàbá yẹn àtìyàwó ẹ̀ dúró tì í. bẹ́ẹ̀ ni nǹkan tó bá ní nǹkan ṣe pẹ̀lú kidney ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. dead alive. mo wá sọ pé òkè máa lọ mo kúkú ti rí àwọn actors ní Americas more than 10 tí wọ́n ti fi ìhòòhò act rí eléyìí èmi ò dẹ̀ lọ fi act Ọlọ́run ló rán mi mo wá ní òkè máa lọ ìgbà tí mo wá lọ tó tọ̀nù di èébú tó di gbogbo ẹ̀ pásítọ̀ mi kan wá pè mí ó ní Olaiya ó gbọ́dọ̀ fi ìṣẹ́jú kan ṣépè padà fáwọn tó bú ẹ o gbogbo wọn pátá ni wọ́n nífẹ̀ẹ́ wọn ò rírú nǹkan bẹ́ẹ̀ yẹn ó bọ́ sójijì èé ṣe ó dẹ̀ níwọ̀ ọba adẹ̀ nífẹ̀ẹ́ kílé tó lọ ṣe léyìí ló bí wọn nú. àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ ní tẹ́ ẹ bá fi kinní yẹn ṣe fíìmù wọ́n lè bá wà nù bastard money báyìí. òótọ́ ni ṣùgbọ́n ẹni tó bá máa gan ni á tún gan ni ẹ mọ̀ wípé ọmọ mi kan mi fẹ́ dárúkọ lórí afẹ́fẹ́ ó ti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn rí táwọn olólùfẹ́ náà tún bínú ṣẹ́rí gbogbo ohun tá à ń ṣe pátápátá eré wa wà fragile ẹlẹ́gẹ́ ni eré wa ohun tó máa rò pé kò ní bí àwọn audience yẹn nínú ló máa bí wọn nú àfi kí o máa tù wọ́n torí láìsí àwọn audience yẹn kò sí wọ̀ fúnra rẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìmísí bí mo ṣe rí lẹ́ni bí mo ṣe wà gbogbo ìgbéga ìpátá àwọn èrò tó ń wéré mi ni. ẹ dọ̀bálẹ̀ ń jò ní lórí Facebook ẹ kílẹ̀ ń dọ̀bálẹ̀ fún. ẹ ṣe mo dúpẹ́ olóòtú ìṣẹ̀lẹ̀ méjì ló ṣẹlẹ̀ àkọ́kọ́ òun ni ti pé Olaiya bọ́ sí ìhòòhò ó lọ ṣe àdúrà fún Tinubu ìgbà tí mi sì dé àwọn pásítọ̀ jẹ́ kó yé mi pé Dávidi ó fi ìhòòhò yin Ọlọ́run ó fi gbàdúrà fún gbogbo bó ṣe ń ṣe ni ọmọ Paul tó fẹ́ Míkáílì ló bẹ̀rẹ̀ fi ṣe yẹ̀yẹ́ ó wá ní ìwọ òun fi mí ṣe yẹ̀yẹ́ nígbà tí mo yin bàbá mi tó ju bàbá rẹ lọ ó mọ̀ pé bí mo ṣe ń ṣe yìí ó nídìí gbogbo ohun tó sọ yẹn ó wá jẹ́ pé kí ègún bọ́ sórí Míkáílì ọmọ sọ ó yàgàn títí dọjọ́ alẹ́ kò dé bímọ. ṣẹ́rí ohun tí mo lọ ṣe yẹn gbogbo ojú tó ń wò mí náà tí wọ́n bá ṣe mí nírú oore bẹ́ẹ̀ mo lè ṣe fún wọn téèyàn bá ṣe oore 1,000 fún mi bí a ṣe dá mi ìyá mi ni mo fi jọ mo máa kí onítọ̀hún bíi 10,000 ni. n tó tiẹ̀ ní í ṣe pẹ̀lú ẹ̀mí. eléyìí ò wá ń ṣe oore jọ́ sóore. tá a mọ dúró ìṣẹ́jú kan pé arántí Olaiya tó ṣe fíìmù báyìí. bẹ́ẹ̀ni kídìní la pé ọba nínú àwọn nǹkan tó burú jù lẹ́yìn. ẹ̀yà ara tó burúkú jù ni. bẹ́ẹ̀ni ìyẹn ló jẹ́ kí n ṣe ṣùgbọ́n gbogbo olólùfẹ́ mi pátá tó bá bínú lẹ́ẹ̀kan sí bí mo tiẹ̀ láǹfààní àti dọ̀bálẹ̀ sí mo tún bá o ẹ má bínú ẹ má bínú mo kí ọkùnrin mo bẹ obìnrin mo bọ ọmọdé mo gbàgbà ẹ má bínú sí mi. wọ́n láwọn ti gbẹ̀bẹ̀ yín. ẹ ṣé mo dúpẹ́. ọmọ èké láwọn ti gbẹ̀bẹ̀ yín àgbàlagbà láwọn ti gbẹ̀bẹ̀ yín gbogbo àwọn olólùfẹ́ yín wọ́n ní Olaiya ṣe o ṣàṣàlẹ̀ ni tí ò lè ṣe irú mistake bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ regret ń tẹ́ ẹ ṣe yìí. nípa ẹ̀bẹ̀ àwọn ẹlòmíì tiẹ̀ àwọn ẹ̀bẹ̀ tí mo ṣe yẹn ó ní Olaiya ti regret pé ó campaign fún Tinubu mi ò regret pé mo campaign fún Tinubu. bẹ́ẹ̀ bá tún l'opportunity ẹ̀ lọ́la ńkọ́. tí n bá ní opportunity láti tún ṣe gbogbo ohun tí Tinubu máa fi ṣe àṣeyọrí tí orílẹ̀-èdè yìí máa fi tùbà tó máa fi tùṣẹ́ tẹ́yìn tẹ́ wà lọ́hùn in diaspora tẹ́ máa fi kan sára pé àwọn ti tún orílẹ̀-èdè yìí ṣe màá tún ṣe mi ò regret ẹ̀ rárá. èyí tí mo bẹ̀bẹ̀ fún ni ẹ̀yin tí ẹ̀ ń fún mi lóúnjẹ torí ẹ̀yin audience mi lẹ̀ ń bọ́ mi tẹ́ bá padà lẹ́yìn mi bí ìgbà tí omi padà lẹ́yìn ẹja mi so ẹ̀bẹ̀ ni mo bẹ̀ wípé ohun tí ó mú mi ṣeré ẹ má bínú tó bá jẹ́ pé ẹ ò fẹ́rù nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú mi ṣùgbọ́n revelation ni o ẹ má bínú ẹ jọ̀ọ́ irú ẹ̀ ò ní wáyé mọ́. adá ògo padà sára Olaiya bíi mọ̀nàǹkà ẹ̀ ìdí tó sì fi rí bẹ́ẹ̀ ni wípé asọ̀rọ̀ dáràn ọ̀rọ̀ náà ní sọ ti fi tàn Olaiya ní gbogbo ohun tí ó ń lẹ̀ kọ́ lọ sókun gbàgbé. mo dúpẹ́ púpọ̀ thank you very much mo dúpẹ́.